أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فما كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Akírani kíkí tó dáa jùlọ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Akíra káàbọ̀ sí ètò wa Al-Basira tí a máa ń gbọ́ láti iléeṣẹ́ rédíò Solutions FM 93.9 ní Òkè Àdó bí ètò náà ti bẹ̀rẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àwọn sásùwà tó máa ń dá lẹ́kọ̀ọ́ ní gbogbo àti wà ń bí pẹ̀lú wa. Arúgbó àwọn olólùfẹ́ òdodo kí á fi ara balẹ̀ láti máa bá ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà lọ́kọ́lọ́n kó san wá lẹ́san lórí Allahumma amin. Wọn sásùwà tí a tún máa gbọ́rọ̀ Ọlọ́run lẹ́nu wọn gẹ́gẹ́ bá ti ń gbọ́rọ̀ látẹ̀yìnwá. Fún talẹ́ àwọn náà ní sásù Sulaiman ibn Ibrahim Abu Ibrahim Ẹ̀sà Òkè kọ́lọ́ má jẹ́ kó rẹ̀wọ̀n láéláé. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí, òun náà lọ́ba tí adúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá annabi wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá annabi àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojú pọ̀nà tí annabi wa sallallahu alaihi wasallam tó fi ilẹ̀ tí ó fi di ọjọ́ gbẹdẹ alkiyama. Allahumma amin. Akira wa ní kíkọ́ tára pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ní ìjẹjọ́ à ń ṣàlàyé nípa ikú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo àyín tá a máa ń ṣàdúrà fún àwọn onígbọ̀wọ́ ètò àti gbogbo àwọn olólùfẹ́ òdodo, Ọlọ́run yóò ṣàlékún dáadáa ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. Ilé Solutions FM Ọlọ́run ní jẹ́ kó jóná. Àmín. Yóò máa bá ní ṣàlékún àlùbáríkà. Àmín. Níjẹjọ́ à ń sọ̀rọ̀ nípa ikú ànábì sallallahu alaihi wasallam, bó la ànábì ṣe kú. Àìsọfà pé ń tọ́fà ni àwọn ọ̀tá ẹ̀sìn tó jẹ́ pé wọ́n bú àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú ọ̀nà tí aburú gbà wọlé Yorùbá tó gba Èkó wọlé. Àwọn tí wọ́n máa pera wọn ní mùsùlùmí tó jẹ́ pé àwọn tọ́lọ́run ti yọ́nú sí ni wọ́n máa fẹnu sáátà ìyún àwọn sàhábà. Táwọn pé àwọn tọ́lọ́run ti yọ́nú sí àwọn sàbí ni ó dá wa lójú tọ́lọ́run kí ọ̀rọ̀ wọn ní Al-Qur'ani Karim. Gbogbo àwọn bàbá mi tẹ́lẹ̀ mi ọmọdé akọ àwọn bàbá wọn bẹ́ẹ̀ lọ́ni gbogbo mùsùlùmí yòókù àwọn bàbá wọn bẹ́ẹ̀ lọ́ni pé Ọlọ́run síbẹ̀. Ṣùgbọ́n àwọn tọ́lọ́run fún níwẹ̀ ẹ̀rí àlìjánnà kí mo ti yọ́nú sí yín gbogbo sàbí ànábì sallallahu alaihi wasallam tó òun Ọlọ́run bàlíkọ́lá ló ń tẹ́wọ́ gbà. Àwọn ẹ̀sìn tó ti wá gbòde kan lórúkọ Islam tó jẹ́ pé wọ́n fi ń da
ìsìláàmù rú ni òun náà ni àwọn ṣíà, àwọn ọ̀tá àwọn sọ̀hábà, àwọn ọ̀tá Abubakar, ọ̀tá Umar. Wọ́n wà mọ́ soríṣiríṣi ìtàn débi pa fi kórìíra wọn. Inú nǹkan tí wọ́n sọ láìpẹ́ òun náà ni wípé Abubakar àti Umar ikú ànábì ọ̀ka wọn la, tó ọ̀rọ̀ bá ṣe jọ lórí òun ni wọ́n ń bá káàkiri, pé torí ìdí eléyìí òun ni àwọn kan fi máa ń ṣe ìpè fún wọn. Ẹ dákun ẹ máa gbọ́rọ̀. So ìyẹn la wá fi ń clear pé bó lànàbì ṣe kú. A ti wá sọ débi pé ẹ̀mí ti jáde lára ànábì sallallahu alaihi wasallam. Àwa fẹ́ mọ̀ ta ni bàbá àsìkú fún ànábì. Àmọ̀túmọ̀ bàbá àsìkú ẹni tí yóò jẹ́ pé òun ni gbogbo àṣẹ ọ̀rọ̀ wà lẹ́nu ẹ̀. Àkọ́kọ́ náà ní tó bá tóbi tó bá bọ́lẹ̀ yóò fì yóò mì. So kò sẹ́ni tó tóbi tó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ikú ànábì gbọ́dọ̀ mì, ó gbọ́dọ̀ milẹ̀, kì í kàṣẹ nìkan tí ó kà lọ́ba ńlásán. Ànábì jáde láyé sallallahu alaihi wasallam ní ọjọ́ Monday ní on the 12 oṣù Rabiul Awwal. Ọjọ́ Monday ni wọ́n bí ànábì. Ṣùgbọ́n déètì ìjọ tí wọ́n bí ẹnu àwọn àfáà kò lórí rẹ̀. Akalọ́ndì 9, akalọ́ndì 12. Ṣùgbọ́n ọjọ́ tó jáde láyé gbogbo ẹnu mùsùlùmí ló kò lórí rẹ̀ wípé ànábì jáde láyé lọ́ndì 12 nínú oṣù Rabiul Awwal. Láfilẹ́ tó bá lóun fẹ́ máa ṣe mọ́lúdì ànábì ní on the 12 tó bá ní ọjọ́ tí wọ́n bí ànábì inú àní máa tẹ̀lé ẹ̀jú tó bá ní ọjọ́ ọ̀dùnnú ni tánàbì wáyé. Ọjọ́ náà ó tún padà jọjọ́ ìbànújẹ́ débi pé ẹnu àwọn àfáà kò lórí Rabiul Awwal oṣù on the 12. Ṣùgbọ́n ẹnu wọn kò lórí péjọ náà ànábì jáde láyé. Láǹkì tó bá ń ṣe bàǹgà sọ̀pọ̀ tó ń sòkú ni ó tó ń dọ́gbọ́n ṣe o. So ànábì jáde láyé níjọ́ yìí níbi àsìkò dùhà bí ọwọ́ alẹ́pẹ̀ ní ọwọ́ agogo 9 nǹkan láàárọ̀ òun ni ànábì sallallahu alaihi wasallam ń lọ jáde láyé. Nígbà wàá jáde láyé kí ni ọkàn ìbànújẹ́ ńlá dé. Ó kù pé ta ni yóò sọ wípé ànábì kú. Àwọn wo ló wà ń bẹ̀ wọ́n ránṣẹ́ gẹ́gẹ́ báwọn àfáà onítàn tá a bá lọ ka oríṣiríṣi ìtàn. So tíra tá ń ká fún tàn pọ̀. So tíra tá ń ká fún tàn pọ̀ ṣùgbọ́n ká máa summarize ẹ̀. Mo ti list àwọn tíra lọ tó yẹ pé tó bá débẹ̀ níjẹjọ bó sì bá sí ń sọ ẹ̀ ló sì bá. So Ali ibn Abi Talib radiyallahu anhu ìyá wa Fatima ránṣẹ́ sí ipe kó máa bọ̀ sickness ànábì yìí ti le kọ́wọ́ náà wà wù bá ànábì ṣe ń ṣe. Ìyá wa Aisha ó ránṣẹ́ sí Abubakar pé kó náà máa bọ̀ kó wá wù bá ànábì ṣe ń ṣe. Bákan náà ìyá wa Hafsa wọ́n ránṣẹ́ sí Umar tó jẹ́ bàbá tiwọn náà pé káwọn náà máa bọ̀ kó wá wù bá ànábì ṣe ń ṣe. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọn ò tí ì dé ọ̀dọ̀ ànábì tànábì fi jáde láyé. Kò sí ẹni tí ń jáde láyé ànábì bẹ́ẹ̀ mi ṣe jáde tó ìṣejú rẹ̀ tó ju ìyàwó Aisha àti ìyàwó Fatima lọ àtàwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam. Ọ̀dọ̀ wọn ni ànábì dákẹ́ sí. Ó dákẹ́ sọ́dọ̀ ọmọ àti ìyàwó. Kò sí Ali bẹ́ẹ̀, kò sí ìyàwó Fatima Abubakar bẹ́ẹ̀, kò sí Umar ibn al-Khattab. Ànábì ti jáde láyé tán kí Ali ò tó dé, kí Umar ò tó dé, ká Abubakar ò tó dé. Ibi tá Abubakar wà ó jìnnà. Àwọn àfáà onítàn wọ́n jẹ́ kó yá pé ibi tó ń lọ ó jẹ́ bí mẹ́ẹ̀lì kan sí Mẹ́dínà ló jẹ́ pò ń ló dé last. Ṣùgbọ́n nílé tó dé last àwọn nǹkan kan bẹ Ọlọ́run fi Abubakar ṣe oore fún àlìhùmà yìí o. Wallahi Ọlọ́run fi Abubakar ṣe oore fún àlìhùmà ló jẹ́ pé gbogbo ẹni tó bá fẹnu sátà Abubakar kò lè rànú Ọlọ́run báwọn. Àwọn oríwo Ọlọ́run fi ṣe. Àkọ́kọ́ náà nǹkan yẹn bá Umar ní ẹ̀já fún. Umaru ń gbà pé ànábì ò lè kú. Àwọn àdánwò kan bẹ tó yẹ kí tó bá dé kò sọ pé mẹ́ta wájú rẹ̀ látara àfẹ́. Ali ò sọ̀rọ̀ torí pé àwọn ìyàwó Fatima ti ń bara jẹ́ ìyàwó tí ẹ sì ní yóò mọ̀ bí ó sì máa pẹ́. Ṣùgbọ́n Umaru òun ni àṣẹ wà lẹ́nu rẹ̀ díẹ̀ táwọn bá kiri fi dé. Umaru lẹ́ anybody ọgbọ́dọ̀ ẹ má sunkún bọ́ta o, ẹ má pariwo bọ́ta o, ànábì òkú ẹ fílẹ̀ yóò dìde o, yóò dìde o. Sallallahu alaihi wasallam. Umaru ń sọ bá àwọn mùsùlùmí wọ́n sì wà nínú mọ́sálásí tí kálukú ń retí pé kí ni ń ṣẹlẹ̀. Inú ìbànújẹ́ ara ànábì ò yá. Kí ni ń ṣẹlẹ̀? Níbo lọ̀rọ̀ dé dúró?
àwọn èèyàn dúró kánú mọ́ṣáláṣí àwọn èèyàn dúró kálukú ń gbọ́ information ọwọ́ wọn kẹsà rí pé gbogbo ẹ̀ dákẹ́ lọ pẹ́rẹ́rẹ́ torí pé síwájú kí Umaru tó dé gan àwọn kan ti ń sọkún díẹ̀díẹ̀ wọ́n ti ń fìbànújẹ́ yẹn hàn Umaru lọ wá kọ́bù ẹ̀ ló jẹ́ pé nígbà tí ara Umaru balẹ̀ Umaru kọrin fànàbí sallallahu alaihi wasallam àwọn tẹ́ ní ikú ànàbí òdo Umaru kí ni Umaru wí ó ní laita samaa tafatarat akinafuha. bóyá àwọn àfa àti tẹ̀ ń sọ̀rọ̀ yìí nígbà tí ògùn sí àti kí ó yẹ dáadáa náà ni mọ̀ kí Umaru tún kọrin so Umaru ní ọmọ ṣe o tí sánmà tí ò lè máa já gbogbo kíní ojú rẹ̀ kó máa já dálẹ̀ báyìí kó máa já dálẹ̀ ẹ̀hán. وتناثرت منها النجوم فيسمعون. رواية كان من النجوم وتناثرت منها النجوم تلمع. so tàbí kí àwọn ìràwọ̀ sánmà kó máa jábọ́ kalẹ̀ kó jẹ́ pé a máa fi rí na ó ní لما رأيت الناس هد جميعهم. لما رأيت الناس هد جميعهم. ó nígbà tí mo rí àwọn èèyàn tí kálukú dákẹ́ lọ rẹ́rẹ́rẹ́ kí ló dá wọn lákẹ́ òun náà ni sọ́ọ̀tún so ohùn kan yunadi bin nayi fayusimau. sọ́ọ̀tún yunadi bin nayi fayusimau. ohùn kan ni tó jẹ́ pé ó ń kẹ́dùn tí ń pariwo tí kálukú ń tẹ́tí pé irú ohùn wo leléyìí irú ohùn wo leléyìí ó ní ìgbà tó ń rí báwọn wan nasu hawla nabiyyihim yad'unahu. wan nasu hawla nabiyyihim yad'unahu. yabkuna a'yunuhum bima'in tudmi'u. yabkuna a'yunuhum bima'in tudmi'u. يبقون أعينهم بماء تدمع. ó ní kálukú ọlọ́run láwọn èèyàn tí ń wá Umaru ní sọ̀rọ̀ wọn ráìdì ànábì kálukú wá ń sunkún nù lé omi ojú wọn dà gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́ ó ní wasami'tu sawtan qabla dha ó ní wasami'tu sawtan qabla dhalika haddani. wasami'tu sawtan qabla dhalika haddani. Abbasu yan'a'u wa sawtun bi sawtin mufzi'in. Abbasu yan'a'u bi sawtin mufzi'in. ó ní síwájú kó tó di pé mò ń gbọ́ àwọn èèyàn mo ti kọ́kọ́ gbóhùn Àbáàsì tí ń dárò ànábì ohùn rẹ̀ sì ní ohùn arò ní tí ń tọrọ ajá ó wá ní. Yabuki min ahlil madinati kullihim. Rìwáyà kan ní faliyabukihi ahlul madinati kullihim. Faliyabukihi ahlul madinati kulluhum. ó ní faliyabukihi ahlul madinati kulluhum. فليبكي أهل المدينة كلهم. والمسلمون بكل أرض يفزعوا. والمسلمون بكل أرض يفزعوا. والمسلمون بكل أرض يفزعوا. ó ní gbogbo ará Mádínà ni ẹ̀yà máa sunkún ànábì o gbogbo mùsùlùmí ayé náà ní kó bara jẹ́ ibi tí mo fẹ́ lò wọ́n wà báwọn Abubakar ọwọ́ àwọlé gbọ̀ntà Abubakar dé torí wọ́n sọ pé gbogbo ẹ̀yin tẹ̀ ń sunkún ìkálukú yẹn ẹ má sunkún mọ́ o a gbọ́dọ̀ gbọ́ pé nìkẹ́kẹ́ tẹ̀ sunkún mọ́ nípa ànábì ò tí ì kú o ìgbà tára tiẹ̀ náà balẹ̀ ní sọ gbogbo ohun tó ṣẹlẹ̀ yẹn o ẹjẹ́ àfilẹ̀ sẹ́yìn mọ̀ pé Musa náà travel
tó lọ fún dídí bí 40 days ànábì ò lè kú o. Abubakar lọ́n fi la àlèhùmà ẹni tí ìmánì rẹ̀ dúró tó lágbára àti lè kéde ẹ bèrè lọ́rùn tí ń sọ̀rọ̀ yìí Sayyidina Ali radiyallahu anhu kọ́lọ́mbà ní kẹwọn Ali wà níjókòó Ali ò àdírẹ́sì ẹnì kankan tí Abubakar fi dé Ali ò àdírẹ́sì ẹnì kankan tí Abubakar fi dé Ali ò sọ fáwọn èèyàn ànábì kú ni o kò kú ni o ó náà wà nulẹ̀ nítorí pé kí ni Ali mọ̀ pé ẹni tọrọ tọ́ sí lẹ́nu sì ń bọ̀ kódà àárín àwọn sàbí ọ̀dàrú ìwọ ni ọ̀rọ̀ náà fámìlì yìí ó sì máa wá dá sọ̀rọ̀ àwọn sọ̀hábà Ali mọ̀ pé ẹni tọrọ tọ́ sí lẹ́nu ìtìdè nígbà táwọn Abubakar dé rọdẹ lánàá Abubakar lọ sí ànábì ó sì lójú ó kí síwájú orí ẹ̀ ó ní ìwọ ànábì ọ̀dà nígbà tó wà láyé ó tún kú tó tún rẹwà gbólóhùn ikú yẹn Umaru wò kí Abubakar sọra rẹ ó wá sọ pé innaka mayyitun wa innahum lamayyitun ìwọ ànábì òkú ni ọ́ gẹ́gẹ́ bọ́lá ti sọ náà Al-Qur'an Ọlọ́run ló kù ó padà kú àwọn èèyàn náà wọn ó kú Ọlọ́run Abubakar oníwàmọ Muhammadun illa rasulun qad khalat min qablihi rusul afa in mata aw qutila anqalabtum ala aqabikum so ọkà gbogbo àwọn ayé ẹ̀ tọ́lọ̀ ti ń fi rinlẹ̀ pé ànábì òkun jọ kan Umaru ní bóun ti ń gbọ́ ọ dàbí ẹni pé òun ọ̀ma ayé àrí tẹ́lẹ̀ láyé mu pèsè ayé yẹn ṣe ń sọ̀kalẹ̀ ni tó sì wà nù Quran Abubakar ọ àdírẹ́sì àwọn èèyàn Umaru wà bẹ́ẹ̀ wọ́n àṣàbí wà bẹ́ẹ̀ ó ní man kana ya'budullah fa inna Allah hayyun la yamut ẹni tó bá jẹ́ pọ́lọ̀ ní bá ń sìn Ọlọ́run nìkan ló bá bẹ̀mí tí èkó wa man kana ya'budu Muhammadan ṣùgbọ́n tó wáyé pé ànábì ní bá ń sìn Muhammadu ní bá ń sìn fa inna Muhammadan qad mata Muhammadu ti kú báyìí ẹni tó lọ rán wa bá wa ti kú níjọ́ tàdáwò bá dé ẹni tó ìmánì rẹ̀ bá dúró ńjọ́ náà ọ̀gá oní ìmánì ni lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò sọ ní ìmánì Abubakar Ọlọ́run kọ́ fi là wá pé ẹni tó túbọ̀ ọkọ ànábì Abubakar ni pẹ̀lú ìmánì àwọn yòókù ọba kálukú lẹ́jà fún Abubakar lọ sọ̀rọ̀ nígbà wàá sọ bá ń tẹ ìbànújẹ́ dé gbogbo nta ń sọ yìí kì í sọ̀rọ̀ ìṣẹ́jú kan ọ̀rọ̀ ìṣẹ́jú méjì kálukú ìrònú wa dorí àgbàkodò ṣe àpá àwọn èèyàn máa wá wọ́n máa lọ àwọn kan lọ́wọ́ à ń bẹ̀ àwọn kan ni wọ́n ti ń wò pé ànábì ti kú ṣùgbọ́n òkùnkùn ó kéde ọ̀fíṣálì àwọn tí wọ́n wá jẹ́ ànsọ́rí ọ̀rọ̀ tí mo ń sọ yìí ọ̀rọ̀ ọjọ́ Monday náà ni ọjọ́ Monday ni tí mo fẹ́ sọ ìṣẹ̀lẹ̀ àwọn tí wọ́n jẹ́ ànsọ́rí tí wọ́n jẹ́ ará Madina tí wọ́n jẹ́ ọmọ Madina tí wọ́n gba àwọn ànábì àtàwọn mùsùlùmí tí wọ́n láti Mẹ́kà tí wọ́n gbà wọn lálejò àwọn tí lọ kóra wọn sí ibì kan so ní Sẹ̀kífà bá ní Sáídà wọ́n ti lọ kóra wọn jọ bẹ́ẹ̀ kí làwọn ń sọ pé nísìn ó ti dájú báyìí pé ànábì ti kú ikú tó sì kú yìí nísìn a gbọ́dọ̀ wà ká mọ́ lò lórí sẹ́rí nǹkan kan la gbọ́dọ̀ ọkọ lọ gbọ́yé kódà ìjọba ní ń lò ojú bí olórí orílẹ̀-èdè kan bá kú abẹ́ni tó wà nípò kan kì í ṣe ordinary ipò àyàn sẹ́nitọ̀ àyàn kìíní o olórí orílẹ̀-èdè tàbí gómìnà ìlú kan ìlú ọ̀gbọ́dọ̀ wà kọ́mọ́nì number 1 tí ó wà nìkan bá kú lọ́ndà ìjọba wọn ò ọba lẹ́ẹ̀mọ̀ ẹ̀sìn sọ pé ìtẹ́gbọ̀n pé àwọn ọba kọ́ ni ó wà nù ọba ni wọ́n mọ̀ ní wọ́n ń wò lọ́wọ́ òun ó sì jẹ́ ta ni ó jẹ́ sífò òmóyàn ìkẹ̀kẹ̀ torí pé òun kọ́ ni ó wà òun kọ́ number 1 number 1 ìlú wọn ò ní máa ṣẹ̀ṣẹ̀ rú kódà ìlú mi wọn tó yẹn tí ọmọ délé ọba yóò tó bí ọ̀sẹ̀ méjì pé ọ̀dà náà ẹja ọmọ ẹ̀yìn adìrí rárá orílẹ̀-èdè wo wọ́n ti ṣe bẹ́ẹ̀ bíjọba bọ́ọ̀ nìkan kú láago 10 wọn kó tó ṣe anything wọ́n declare nìkejì ẹni tí bá ń kàn pé now president ni tó ìtorí pé
ibi tí ó bá ti sọ lórí ẹgbà bẹ́ẹ̀ wípé kò ní sásẹ lẹ́nu ẹnì kankan kálukọ́ kan ṣe tó wù ní kálukọ́ kan kò sẹ́ni tí ó sọ pé ṣe báyìí àwọn ànsọ́rí àlè rí wọn bú àwọn ń wò pé àwa la nílùú lóòótọ́ Ànábì ti kú báyìí ta láàkọ́ fi síwájú báyìí ná tá a sọ pé ẹni ní àròlé kọjá kọ́dọ̀ rẹ̀ láti máa gbàṣẹ àgàsá ni máa ṣe nǹkan ní kí lorúkọ rẹ̀ Ànábì ó sì ní gbákejì ká sọ pé débùtì ní kọ́ bọ́ bẹ́ẹ̀ ẹ dákun ṣé ẹni èbú ni wọ́n bá ẹ jẹ́ àkọ́kọ́ àwọn làwà nílùú àwọn fámìlì rẹ̀ ní àwọn tí ẹjọ́ wá ọmọ Mẹ́kà tí ẹjọ́ wá ọmọ ìlú kan náà jọ ni wọ́n mọ̀lẹ́bí rẹ̀ ń bẹ ńbẹ̀ ẹni tí ń ṣe mọ̀lẹ́bí rẹ̀ ń bẹ ńbẹ̀ ṣùgbọ́n ní ìlú tiwa ló ti di capital tó bá di pé eléyìí bá ń sọ pé ọya ẹfà Ànábì lẹ́sẹ̀ títọ̀ ní ẹfà lórí ẹfà ní kiri kan ta la fọ̀rọ̀ sí lẹ́nu a gbọ́dọ̀ mọ̀ pé ta ni àròlé kì í ṣe pé àwọn sàbí kò sọ̀rọ̀ ìtẹ̀rímù ìjọba ayé òde òní ní ìtẹ̀rímù pé ọ̀dà náà ẹ̀jẹ̀ kẹ́ni kò tiẹ̀ ọkọ̀ fìdí ẹ ẹ̀yin lẹ́ ń lo fìdí ẹ ẹni tí wọ́n ti yàn wájú orí náà níwájú kò sí fìdí ẹ àwọn yẹn wá kóra wọn jọ àwọn ànsọ́rí bó láti fẹ́ ṣe inú ìlú wa láwà kiri kan ibẹ̀ ni àwọn muhajiru náà ti ń gbọ́ pé àwọn ọmọ tí lọ ṣe mítìn láàyè bí báyìí àwọn náà wá bá Bùbákírì gẹ́gẹ́ bíi pé òun náà làgbà kan nínú àwọn Abubakar bóyá káwa náà kóra wa jọba yìí o ẹjá sì tó lórí pé ta láàmà kọ́rọ̀ wà bá torí àwọn ànsọ́rí tí Abubakar ní ànsọ́rí bíi bó Ànábì ń gbòòlà Ànábì kú tó ti di pé àmọ́ pín yẹlẹyẹlẹ báyìí táwọn kan mọ̀ ríra wọn pé àwa la mọ Mẹ́kà àwa kan lọ́mọ Mádínà rárá ìyìn bá yín ṣe mítìn ibi tẹ́ ẹ ní lọ ẹ̀ ń sọ bẹ́ẹ̀ táwọn náà bá ti dá mítìn míì lẹ́ẹ̀bí ẹ máa wo nǹkan o tá a bá ti dá mítìn míì lẹ́ẹ̀bí wà lóde nígbà Ànábì wá kú tí ogun wà rí báyìí wọ́n wá lọ sí ọ̀yá ẹgbẹ́ àlọ́ bá wọn bẹ̀ ọmọ ìyá kan náà jọ ni wá a sáré yanjú iṣu a mọ̀ pé tá a bá yanjú eléyàn ẹnì kan náà ni ó máa darí òun ni ó wàá sọ bó láti sòkù bó láti ṣègbà bó láti ṣàwo torí pé irú nǹkan báwọn tó bá ṣẹlẹ̀ tí bẹ́yìn náà mọ àwọn tí ó ti jẹ́ pé wọn ò mọ́jú àdúgbò wọn lọ ṣé Wùmí tó kú kò tí sálíbà kan tán kò sí ẹnì kankan ẹlòmíì lè ní náà inú mọ́sùkì ní ẹjá gbẹ sí àbágbìyànjú pọ̀ àwọn kan ní rárá ilé àlùwàlá ní ẹjá lọ sí rárá wọn á máa fọ̀rọ̀ àṣìyàn ẹ̀yìn bó láti sí ṣe wọ́n kọ́mọ̀s ṣe bó ṣe gbá ṣe bó ṣàwò kátó wá sọ pé ń ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam kálukú ọmọ rí àtòrí kókòsò lórí mọ́ kí wọ́n kọ́ yan olórí pàtàkì kí wọ́n kọ́ ọmọ kíta ní nọ́mbà 1 tá a máa gbàṣẹ lẹ́nu ẹ̀ tí ó bá ti sáṣẹ lẹ́nu ẹ̀ nìkankan wàláhì wọn ọba sókú Ànábì dáadáa ni. irú Ànábì ó kù ẹlòmíì lè ní nóò ìtọ́ka báyìí ni pé ẹja akọ ẹ̀ bá mú fúnjọ́ méje tèmi rí nù. nǹkan kan sì wà ńlẹ̀ fún àwọn mùsùlùmí tó jẹ́ pé àwọn sàábé àwọn ni wọ́n rí mú lójú òun náà ni pé àsámúrú wọ̀tọ̀ tẹ́ ẹ bá ti lé adarí Ànábì ti kílè lẹ́yìn fún Ànábì ní tẹ́ ẹ bá ti pé méjì ẹ̀fẹ̀ nìkan sadarí tẹ́ ẹ bá ti aládarí tó bá sọ tó bá ní jókòó ẹ gbọ́dọ̀ àfi tó bá tó pàṣẹ ìyapọ̀ Ọlọ́run nísìn wọ́n ní agbọ́dọ̀ lẹ́ni ìkàtí ọmọ pàṣẹ fún wa ẹni tí wọ́n pàṣẹ tẹ́lẹ̀ ló kú yìí àti ilẹ̀ lómi a sì fẹ́ sòkú rẹ̀ ìtẹ́fìmọ̀ pọ̀ lágbára àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ ní ìsìn ìlẹ́rìí o nígbà tí ẹ̀yàn Abubakar tán tí ọba sí pé wọ́n yan nìkan ni wàláì bóyá ẹnu pé wọ́n sì ń fa ọ̀rọ̀ ga lè kálukú ọba mọ́ bánà bí láyé pé ìran rẹ̀ filẹ̀ ìran ni láti ṣe ní àṣebà ẹnu ò ní kó ṣùgbọ́n tá a bá ti lólórí inú Islam tó bá ní jókòó kò ní sẹ́nìkan tí ó takò mọ́ ẹ jẹ́ ń wá lọ sínú tírà kan à ń pè ní al-Awasimu minal Qawasim mo mú un lọ́wọ́ gbogbo ọjọ́ tí n bá ti fẹ́ kó ti tírà ẹ̀ tàbí tí n bá ti rántí n tó ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà tàbí tí n bá ti fẹ́ sọ̀rọ̀ tó jẹmọ́rọ̀ nù tírà ẹ̀ ni mo máa ń ṣàdúrà fún bàbá wa Sheikh Isa Akindele Salahuddin
kọ́lọ̀ ń jíkẹ́ mi bàbá òkú fún wa kọ́lọ̀ ń bá mi ṣàlékún dáadáa wọn kọ́lọ̀ ń kọ́ ọlájọ kan so rẹ̀ nítorí pé tẹ́mi ọba àkọ́kọ́ gbó kọ tí àìrí láyé ẹnu wọn mo ti gbọ́ wọ́n ń sọ bá ní lọ́dún náà ní tẹ̀síìlì lọ́ba lè dé láwa là ń gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí bí ọ̀rọ̀ 1998 yes ni mò ń sọ yìí ni mo gbọ́ lẹ́nu bàbá ní ẹ̀sán sọ̀rọ̀ wọ́n sàn tọrọ lọ́yìn pé ẹ lọ kàtíà gbogbo tàwọn sàbí ìsọkúsọ làwọn èèyàn ọmọ sọ lẹ́yìn wọn ẹ lọ kà tó bá rí ẹ lọ ka ọgbẹ ó wá ní ìwọ tó bá tí wàá rówó rẹ léyìn lọ́ọ̀rẹ́ tí àlẹ́ àwásùn mi náà lè kọ́ wá sí. àfa ìbílẹ̀ àárọ̀ bí ọ̀fọ̀ tápátápátá gbogbo wọn sàṣà bàbá wa ń sọ alẹ́ wa làwa lọ ra tí àwọn a sì ń ké olóńgbà náà so àti 98 láti wá ra tí àtàwọn sọ yìí so kọ́lọ̀ lọ́dún náà ọ̀dà ìgbé 400 naira àbí 350 naira bí nǹkan lára kọ́lọ̀ nǹkan bá ní sàlẹ̀kó dáadáa àwọn àfáà wa so àwọn wọn ò tún ní ládàá báyìí wọn ò tún máa ní ládàá bí ládàá báwọn ó sì máa lọ ọ̀nà tí wọn o nínú tíra àlẹ́ àwásù mìíràn lè kọ́ wá sí so nígbà tí kí n torí àsìkò ìgbà tí ànábì kú tán tá a ti sọ níta Abubakar kan bàbá yẹn wá sọ pé wàṣítàmà àtìlẹ̀ ansor fi saqifati bani sa'ida yatashawarun àwọn ansori wọn lọ kóra wọn jọ tírára nǹkan wo àwọn ò ní kóòtù tí a kankan torí pé wọn ti mọ̀ wípé ìmáàmù wa la ilaha illallah Ibn Sirin nínú muqaddima Sahih Muslim ìmáàmù Ibn Sirin sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ yìí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìbéèrè lọ́wọ́ àwọn èèyàn pé níbo ló ti gbọ́n tó sọ ó ní walamma waqa'atil fitna nígbà tí fìtínà ṣẹlẹ̀ tá a rí pé àwọn èèyàn ti ń parọ́ mẹ́sìn a wà sọ pé sammu lana rijalak sọ ẹni tó gbọ́dọ̀ tó ń sọ àfẹ́mọ̀ sammu lana rijalak já mẹ́ntọ́ gbọ́dọ̀ lẹ́nu rẹ̀ a wà wò sẹ́ni rẹ̀ ní dákọ̀ àfáà tó gbogbo tí wọ́n máa sọ wọn àkó títí àkẹ́kẹ́ tá a bá wò báyìí Abubakar wa jẹ̀bi wọn a máa sọ̀rọ̀ báwọn so torí ẹ ti wà kí táwọn bá ilé dákọ̀ tí a bí ọ̀gán bá gbogbo rẹ̀ wọ́n padà rí pé wọ́n ní ṣíà lónìí ẹ̀rí pé wọ́n ti padà dìkíyà pé ṣíà làwọn so tíra àlẹ́ àwa sí ẹni kọ́ wá sí ó ní wala yadruna ma yaf'alun wa balagha dhalika al-muhajirin faqalu nursil ilayhim ya'tunana faqala Abubakar bal namshi ilayhim fasara ilayhi al-muhajirun so wọ́n ní àwọn ànsọ́rí kóra wọn jọ síbẹ̀ nǹkan yẹn wá lọ́dọ̀ àwọn muhajirun wọ́n ní ẹ lọ ránṣẹ́ sí ọkùnrin wọn wá Abubakar rárá nínú àwọn Abubakar pé ẹjá lọ ránṣẹ́ sí ọkùnrin wọn wá wọn náà ti lọ ń kóra jọ ṣé wọn mọ tí ẹ ṣe báwọn Abubakar rárá ẹ má jẹ́ àgbésù láàyè àwa láàlọ́ bá wọn ẹ máa wo nǹkan ẹ̀hún tó lọ́n fi tó àlìhùmọ̀ ṣe tóun wà lọ́dọ̀ ànábì táwọn èèyàn kan wá bá tí ẹ wá bá pé nǹkan báyìí ti ń ṣẹlẹ̀ àwọn kan ti lọ kóra wọn jọ ẹni tó lọ́wọ́ fi tó ṣe lẹ́ni sọ ẹ̀ kó bò kó ànábì lẹ̀ kọ̀ bá wòran kálíhùmọ̀ ọ̀fọ̀ ó ní minhum Abubakar wa Umar wa Abu Ubaida fataraja ul kalam faqala ba'du al ansar so àwọn tí ẹ lọ́njọ́ náà Umaru Abu Ubaida àtàbákiri wọ́n pọ̀ lọ́ba wọn wá lọ́ba wọn wọ́n ní àwọn ànsọ́rí wọn wá ń padà ń sọ tí ẹ ti sọ kí wọ́n tó dé àwọn sàbẹ́tì ò ní parọ́ kí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ á ti sọ̀rọ̀ níta fi kó dọ́ńbì ni pé minna amiru wa minkum amir tó lọ́dọ̀ yín àwa tí wọ́n lẹ́ni tí ń sọ̀rọ̀ ǹjọ́ náà ni Habab ibn al-Mundhir so òní sọ̀rọ̀ nínú àwọn ànsọ́rí ó ní aláṣẹ ń bẹnu wa àwa tá a jọ ọmọ Mẹdínà aláṣẹ náà ń bẹnu tiyín náà tí ọmọ ajá ṣáájú àjọ máa pín ní ìtumọ̀ ní pé ká gbà pé ànábì ti rẹpẹsẹ́ntì tiyín ká múnú tiwa sẹ́wọ̀n ó ṣe déédéé náà nù. Faqala Abubakar kalaman kathiran musiban yukthir wa yusib ó ní minhu Abubakar ọwọ́ asọ̀rọ̀ tó pọ̀ nínú rìwáyà mi tí èsì Tinubu tábà lọ kánú bìdáyà wà ní àyà Ibn Kathir Umaru ní nígbà tí a ń sọ̀rọ̀ táwọn àǹsọ́rí sọ̀rọ̀ pé inú ìlú wa lẹ́wà ọ̀rọ̀ pọ̀ o ṣùgbọ́n afáyé ìṣọ́tìn rẹ̀ Umaru ní òun lòún fẹ́ sọ̀rọ̀
òun ti mú ọ̀rọ̀ tó ń fẹ́ sọ lọ́wọ́. Abubakar wà ní ara jó wọn sọ̀rọ̀. Umaru ní inú wa dùn pé Abubakar padà sọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ tiẹ̀ tó dáa ju tó ń fẹ́ sọ lọ. So Abubakar jó wọn sọ̀rọ̀. Ó ní nánú lè umara. Abubakar ní ẹjẹ sọ fún yín gbogbo àwa tá a jẹ́ muhajiruna tá a bá nàbí wá láti Mákà tá a wá sínú ìlú yìí àwa la máa jẹ́ aláṣẹ wa antumul wuzara ẹ̀yin lẹ máa jẹ́ mínísítà. Kí nìdí? Ó ní inna Rasulullah sallallahu alaihi wasallam sọ àwọn pé ànábì ló sọ àdìsí tá a fẹ́ sọ yìí kì í ṣe Buhari ló gbà wá o torí pé Buhari làwọn àfa yìí ní akórìíra tiwọn o. Inú Musnad Tayalisi ìbẹ̀ǹbẹ̀ inú àdìsí àbíbárísà so ti yé báyìí ìbẹ̀ǹbẹ̀ Imam Bukhari náà àwọn náà gbà wá ẹlòmíín náà Musnad Imam Ahmad ó wà ńbẹ̀ kì í ṣe Imam Bukhari nìkan ni ó gbà wá. Abubakar wá ní al-a'immatu min Quraish síbá nàbí lọ sọ pé àwọn tí ó máa jẹ́ aláṣẹ inú Quraish ni wọ́n ti máa wá. Waqal usikum bil ansar ọlànàbí wàá sọ níjọ́ náà yìí pé ẹ̀yin mùsùlùmí ó fi hàn pé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti máa ṣèjọba lọ ànábì ti pín. Ànábì ní àwọn tí ó máa jẹ́ aláṣẹ inú Ansari ni inú àwọn muhajirun náà ní kẹ́ ẹ ti máa mú àwọn ará Mẹ́kà àwọn ni kó máa jẹ́ aláṣẹ lọ ẹ̀yin ẹ máa jẹ́ mínísítà. Ànábì wá ní usikum bil ansar gbogbo ẹ̀yin mùsùlùmí yòókù ẹ̀yin ará Mẹ́kà àti ẹ̀yin ará Mẹ́kà mò ń sọ̀sọ́ọ̀lẹ̀ fún yín nípa àwọn ará Mádínà yìí o ní ti dáadáa. An takbalu min mahasinihim gbogbo dáadáa tí ẹ bá ṣe ẹ bá ń gbà lọ́wọ́ wọn. Wa tatajawazu an masawihim gbogbo tí wọ́n bá sì ṣe tọ́jà ìdá ẹ mójú kò dáadáa wọn ni ẹ máa bá ń wò. Ànábì ń sọ bá tó dáwọn ní àràn mi ṣe tí ẹ bá wá sàwọn àti kan inna Allah Abubakar wá ní ṣe ti gbọ́ bá ọ sọ̀rọ̀ yẹn títí dé ìparí. Ẹ má wo ẹ má rò pé Abubakar àwọn sàbí ọgọ orí wọn ò kú bí orí àwọn tí ń bú wọn o. Gbogbo àwọn Ansari bẹ́ẹ̀ o tíráàkà bẹ́ẹ̀ bí nǹkan míì wọn ò bá takò Abubakar ìjọ náà torí gbogbo wọn ní amadisi tí wọn bá wọn ni wọn bá takò. Kódà Abubakar kí n tètè gbé ọbẹ̀ ó tó wá ń fi ẹnìkan jẹ́rìí èèyàn ṣáàdù pé ọyà wọ̀nde àádìbẹ́ ní ìsìn. Abubakar wá ní radiyallahu anhu Abubakar ní inna Allah samana sadiqin pé ẹjẹ́ á lọ sínú Suratul Hashri ayé ẹlẹ́ẹ̀kẹjọ. Abubakar ní ayé ẹlẹ́ẹ̀kẹjọ àwa ará Mẹ́kà lọ́lọ́run fi ròyìn Suratul Hashri ayé kẹjọ ọlọ́run ní lil fuqara'il muhajirina alladhina ukhriju min diyarihim wa amwalihim yabtaghuna fadlan min Allahi wa ridwana wa yansuruna Allaha wa rasulahu ulaika humus sadiqun. Ńgbọ́ ọlọ́run ròyìn wọn tán àwọn ará Mẹ́kà ọlọ́run wá ní wá ulaika humus sadiqun sí ara àwọn ará Mẹ́kà yìí olódodo èèyàn ni wọ́n o. Abubakar ní sọ̀mọ̀ pọ̀lọ́ ẹ̀yin Ansari ọlọ́run ló pe àwọn ará Mẹ́kà ní kíni o olódodo ó kọ́ wa ní olódodo. Wasamakum ẹ̀yin ará Mádínà ọlọ́run pè yín ní àyàtọ̀ tẹ̀lé inú àyà súrà tọ́lọ́run ti sọ̀rọ̀ wa láyé ẹlẹ́ẹ̀kẹjọ ọ sọ̀rọ̀ tí náà láyé ẹlẹ́ẹ̀kẹsàn ọlọ́run pè yín ní muflihin àwọn tí wọ́n jèrè bí o kọ skul àfàwà ṣé ọ̀rọ̀ ṣe so ọlọ́run pè yín ní muflihun àwọn tí wọ́n jèrè. Walladhina tabawwa'u dara wal iman min qablihim ọlọ́run ròyìn àwọn ará Mádínà nígbà wọ́n fẹ́ parí ìròyìn wọn ó ní fa ulaika humul muflihun. Abubakar wá ní wa qad amarakum an takunu ma'ana sọ wá mọ̀ pé ẹ̀yin ti níròyìn tiyín àwa náà ti níròyìn tiwa àwa ń jẹ́ olódodo ẹ̀yin ará Mádínà ń jẹ́ muflihun ẹni èrè. Ọlọ́run wá pa wá láṣẹ ọlọ́run pa yín láṣẹ wípé ibi táwa bá wà ní kẹ́ ẹ máa wà. Ó ní Abubakar lẹ wá lọ́nà Suratu Tauba aya 119 ọlọ́run yá ayyuha alladhina amanu mo pẹ̀yìn olùgbàgbọ́ òdodo ó kó àwa sínú ó kọ́ ẹ̀yin náà sínú. Kí ló wá wí ìtakùlá ọlọ́run ní ẹ bẹ̀rù ọlọ́run sẹ́wọ̀n pé àtàwọn àti ìlàjọ ń jẹ́ mùmínì ṣùgbọ́n ó kọ́ tiwa ní sọ̀díkùn tọ́lọ́ ń pè wá ó kọ́ yín ní muflihun ṣùgbọ́n ìmánì ìjọsìn wa papọ̀ ọlọ́run wá ní ìtakùlá wàkúnú máa sọ̀díkìn ibi àwọn olódodo bá wà ní kẹ́ ẹ máa wà níbo ló yẹ kẹ́ ẹ wà. Abubakar sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ ìwọ̀n ń kà láwọn ẹ̀rí ńláńlá tó sọ àwọn Ansari dẹni tó ju fẹ́rẹ̀ alẹ́ pé kálukú wọn bá ní
bí ẹ ṣe wá sọ̀rọ̀ lọ báyìí Umaru ní Abubakar mọ́ wulẹ̀ rojọ́ pọ̀. Nínú rìwáyà tí àfáwà Ibn Kathir, Abubakar wá ní máa dákọ̀ èèyàn méjì fún yín tẹ́lẹ̀ mú nínú àwọn muhajirun. Umaru ní Abubakar tó fẹ́ nominate èèyàn ni kò yẹn rẹ̀. Umaru ní Abubakar ọjọ́ mọ́ wá èmi kọ́ lọ́yàn o, ìwọ ni àwọn àǹsọ́rí ní má wulẹ̀ rojọ́ jìnnà ṣebí wọ ẹ̀ náà ló ń kírun gbà tánà bí òsì, ṣebí wọ ni thaniya ithnain. Umaru wá sọ thaniya ithnain ibi huma fil gad, ìgbà tá èyí méjì lẹ́jọ́ wà nù kòtò ní táwọn tó pa kò ní tí ẹ náà Abubakar àtàbí bí kò lọ́wọ́ à ń bẹ̀ ọ wà nù tí ẹ fi gbá Abubakar wọlé ibi tí wọ́n ń lọ́nu tí ẹ fi kọ́kọ́ ta kọ̀rọ̀ kòtò, torí pé nu táwọn sàábé establish ìjọ náà ni pé ìwọ àtànàbí lẹ́jọ́ ń ṣe nǹkan báyìí wọ́n á ń kàálẹ̀ thaniya ithnain ìwọ náà. Ànábì sọ pé ìpẹ́ nìkan rí láyé sí ìsìláàmù àfikẹ́ni ọkọ̀ yiri ẹ̀wù lẹ́yìn Abubakar nìkan. So bí ẹ ti wá sọ bá ń tán tí wọ́n ṣe kíni o tí ó fún ọ lẹ́rìí wọ́n wá ju ọwọ́ lẹ̀. So ìfẹ́ ká lọ jìnnà lórí abala bẹ́ẹ̀ bí ẹ sì ní ọ̀yá mọ́ wá wọ́n kà sí báyà oats wọ́n ṣe fún Abubakar ayọ́nu sí ọ ó sì àdírẹ́sì wọn. Ok, àti yanjú issue báyìí gbogbo tá à ń sọ ìjọ Monday náà ni ìjọ Monday tá à ń nàbí kú ọ̀yá ẹ̀ ń so àtìlé lórí tani ọ̀jẹ̀ wa àsìkò báwọn àlìfà nàbí àlì wà lọ́dọ̀ yàwá Fatima tiẹ̀ ti ń pẹ́ tiẹ̀ ńgbà àwọn dé wọ́n sára ìfàlì àlì náà bá Abubakar ṣe báyà ọ̀yọ́nu sí i ló fi jẹ́ pé ẹ lọ ka ọ̀rọ̀ àlì nígbà tí àlì fẹ́ kú ipe tí wọ́n ní kí ló fẹ́ sọ báyìí ó ní mastakhlafa Rasulullah sallallahu alaihi wasallam ànábì ọ̀fẹ́ nìkan kalẹ̀ fún wa pé lágbájá ẹ̀ òun ni kó jẹ́ olórí tí ń bá kú tán tó àlì ní ànábì ò ṣe bẹ́ẹ̀ o fa astakhlafa débi pé mi náà wà ní máa fàyàn kalẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá àlékè ọlá ó tó ẹ̀yìn ànábì ṣe pẹ̀lú pé fún wa ní olórí tó dáa lẹ́yìn ànábì Ọlọ́run tó wá ṣe bẹ́ẹ̀ ǹjọ́ náà yóò fún yín lórí tó dáa lẹ́yìn mi. Àdìgá kọ̀ fáwọn pé olórí tó dáa lẹ́yìn ànábì Abubakar ni. So Ọlọ́run kọ́kọ́ fi Abubakar kọ́kọ́ bá ní fi paná gbogbo fìtínà torí pé tí ọba sọ lórí àníbọ́yà wọn bá ti sí ànábì lónìí kálukọ́ máa sọ tiẹ̀ ni pé no àárọ̀ mi sí lẹ́sẹ̀ ni rárá ànábì Ọlọ́run ní ẹ gbọ́dọ̀ ṣe báyìí ṣùgbọ́n ní stand bá ti lọ lórí kò sọ̀rọ̀ mọ́ Abubakar wa mọ́mọ́ wọ́n ti lọ bẹ̀ wọn kọ́ yín dáadáa lé kí oyin ìranù lẹ́kàn ń ṣe ni Abubakar wa lọ ọ̀yà òkè tó bá sì sìnkú ànábì ọ̀yà ẹja àwọn ajókòó nínú ilé ẹ̀yin wo ni àwọn wo ní ọ̀wẹ́ ànábì wọ́n wá ń dojú ọ̀rọ̀ kárin Abubakar ní ntọ́wà nínú ẹ̀sìn àwọn ará ilé ànábì ní ọ̀wẹ́ àwọn fámìlì rẹ̀ ní ọ̀wẹ́ ta ni Ali ní ó spearhead Abubakar lọ yan Ali ní ó spearhead yẹ Abbas kún tọ́jú ẹ̀gbọ́n bàbá ànábì sallallahu alaihi wasallam ọmọ Abbas ti ṣe Abdullahi ibn Abbas okun Fadilu okun Ali wà ń bẹ Usama wà ń bẹ kò sí àwọn ànábì tọwẹ ànábì bẹ Ali gẹ́gẹ́ lọ́wẹ̀ iṣẹ́ tí kálukú sì ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ Abubakar ló pín léyìn wọ́n tún wá dojú ọ̀rọ̀ kọ Abubakar pé anujarridu rasul kama anujarridu mautana ọ̀dà náà a ti gbọ́ pé ọtí yàn àwọn tí ó wẹ̀ ẹni tí ẹ tún dọ̀rọ̀ kọ wọn ò dojú kọ Ali náà wà náà tí ẹ jọ dúró báyìí tí ń gbọ́n tí Abubakar sọ ni o ṣé afẹ́wáfẹ́ wẹ ànábì sáà gbàsọ lára ànábì bá a ti máa ń gbàsọ lára òkú yòókù sẹ́rí pé gbogbo tí ọmọ dá wàhálà lẹ̀ tí ọba sọ lórí ẹni tí ọmọ yanjú rẹ̀ ti wà lẹ̀ wọ́n ti ní olórí onáàsì ní bàbá àsìkò nígbà president Buhari kú ní ìsìn ta ni bàbá àsìkò jọ́nà Tinubu ta lórí síbò òkú so wọ́n ti rẹ̀ tí wọ́n máa dojú ọ̀rọ̀ kọ irú nta kọ́kọ́ sọ ní ìsìn pé ta ni ọ̀wẹ̀ ó lè dìjà torí pé tí èyí bá ṣe bẹ́ẹ̀ ìyàwó Aisha ń tọ́wà lẹ́dọ̀ àwọn ìyàwó ni pé àwa ló yẹ káwé ànábì
pé tíyàwó bá tọkọ bá kú kíyàwó ọ̀wẹ̀ tó ìyàwó bá kú kọ́kọ́ ọ̀wẹ̀ rárá Abubakar ní rárá àwọn tí ọ̀wẹ̀ ni. ọ̀dà sáàgbàsọ lára rẹ̀ àwọn kan lè mú àbàwá tí ọba sáà Abubakar ẹ máa wo fìtínà tọ́lọ́run fi Abubakar tì tí ọba sáà níbi àwọn kalẹ̀ máa wà pé no ẹ tí ẹ gbọ́dọ̀ wẹ̀ ẹni tí ọba mọ́ òní ẹ máa ń wẹ̀ ànábì Ọlọ́run ní àwọn kan lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sọ̀rọ̀ mọ́ kò sọ̀rọ̀ pé lágbájá ọmọ sọ àìdíà rẹ̀ mọ́ wọ́n ti ń dojú kọ ẹnìkan tó bá jẹ pé àìdíà kálukú ní ẹlòmíì lè ní no ẹ wà nàbì ṣé wọ́n sọ wípé ànábì dọ̀tí ni tí wọ́n sọ wípé ó ṣe kinní kan ni Abubakar ní rárá àní gbàsọ lára ànábì ẹ máa wẹ̀ tasọtasọ. ẹ wo tí ọba sọ lórí ta ni ó sọ problem ta ni bàbá àsìkò Abubakar wọ́n ti ní ọ̀dà kódà ẹ máa gbọ́ rìwáyà gbé wá nígbà wọn bí Abubakar léèrè yìí pé sáàgbàsọ lára ànábì ni àbáfilẹ̀ bẹ́ẹ̀ Abubakar gò mọ́ ánsà ibẹ̀ yẹn ọfẹ́ pakasọ pé kí láwa ṣe rìwáyà kan gbé wá pé wọ́n kàn gbọ́ ohùn kan ìpè ẹ máa wẹ̀ bẹ́ẹ̀ láì gbàsọ lára rẹ̀ rìwáyà kan ní gbogbo wọn pátá ni ẹ ń sùn àyàfà Abubakar nìkan Ọlọ́run forun kùn wọn bí wà tíyẹn wá ń rí fètètè báyìí bí ẹ fi wá ń sàlàyé fún pé ẹ wẹ̀ tasọtasọ ni so kábàkiri tó pàṣẹ pé a máa wà nàbí bẹ́ẹ̀ ni ọ̀dà tá a bá wẹ̀ tán sáfàṣọ dì í tí ọba sírò Abubakar ké ẹ lọ mú aṣọ wá wọn ó dì í tí ẹ bá ti wẹ̀ tán bá a ṣe máa ń di òkú náà ni ẹlòmíì lè ní náà ànábì ò ní di dídì kò ní di dídì so ara ìtọ́ jẹ́ pé ìtọ́ pàtàkì kí wọ́n kọ́kọ́ ní ni pé bí ò tiẹ̀ wá sí wọn lórí tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà táwọn kan ti lọ kójọ Abubakar kọ́ ló mobilize yẹn àwọn kan mọ̀ ti lọ kójọ wọ́n sì wàá bá kó wá ní ẹ wo ẹjẹ́ fi wọ́n lẹ̀ wọ́n fi iná sórí òrìlè náà làákà ìtọ̀ bá kúrú òun ni wọ́n máa sọ pé ẹ wo ẹjẹ́ àgbàgbé lẹ́yìn kọ́ ó lè di wàhálà ayérayé tí wọ́n padà máa sọ pé ẹ wo bẹ́ẹ̀ ṣe àsopọ̀ ànàbí àti àmọ́ bí kíní alápágápá ẹlẹ́sẹ̀gẹ́sẹ̀ kálukú ń sọ pé kinní kan ṣùgbọ́n gbò lórí bá ti wà ṣàtọ́wò ní gbàjọba ẹ̀wùrí tọ́lọ́ ń ṣe fún wa látara Abubakar olórí wa láwà fi gungi lójú lọ́dẹ̀ lánìí ńgbò tó yẹ ó ní aṣọ tí a fi sin ànábì Yámánì ni a ti mú wa imported original aṣọ gidi so ẹ̀ẹ́dì gbò láti wá kírun wọ́n tún béèrè gbogbo ń tà ń sọ ọ̀rọ̀ ọjọ́ Tuesday inú o kì í sọ̀rọ̀ pé wọ́n kàn sáré decide bẹ́ẹ̀ wọ́n ní ọ̀dà náà níbo la gbẹ̀ sáré ńkọ́ níbo la gbẹ̀ sáré sí kálukú bá tún wọ Abubakar ní kò sọ̀rọ̀ ibi tá gbẹ̀ sáré sí níbo ló kú sí wọ́n ní yàrá ìyàwó Aisha tó kú sí náà Abubakar ní ibẹ̀ láàgbà gbé ànábì kú ń bẹ̀ ibi tó sùn sí gẹ́gẹ́ torí pé ànábì sọ tí mo fẹ́ tí ara mi gbọ́ pé àwọn ànábì Ọlọ́run ibi tí wọ́n bá kú sí wọn ò gbọ́dọ̀ gbé kú ń bẹ̀ ibẹ̀ náà ni wọ́n gbẹ̀ ńlá fi ń sọ fún yín pé ọ̀tọ̀ ni mọ́sálásí ọ̀tọ̀ ni sàárè mọ́sálásí wà báyìí yàrá tànàbí ń gbé èèyàn bọ̀ kóònù yàrá yóò bọ̀ nù mọ́sálásí inú yàrá ni wọ́n sún sí Ọlọ́run sí kìí ṣe inú mọ́ọ̀sì ọ̀mọ̀tàn ni yàrá ìyàwó Aisha ṣé bá a ti sọ ń jẹjọ pé ìgbà ìyàwó Aisha báyìí lánàá bí jáde láyé sí sallallahu alaihi wasallam Abubakar ni wọn ò gbé kún bẹ́ẹ̀ wọn ó ra yí sẹ́gbẹ̀ẹ́ kan ibẹ̀ náà ni wọ́n gbẹ̀ táàbì ṣe innal anbiya'a yudifanuna haythu yuqbadun àwọn ànábì Ọlọ́run ibi tí wọ́n bá kú sí ni wọ́n máa ń ṣe wá sí lásán kó gbẹ́ni tó pèrè àwọn ẹni tó pèrè lánàbí Ọlọ́run lẹ́yìn ànábì ó sì kún tọ́lẹ́ẹ̀tì sẹ́yìn pé àwọn tí wọ́n wà láyé ńgbà náà kò nídìí wọn ò sì wàhálà kankan kí wọ́n kàn yọ kínní àwo tọ́lẹ́ẹ̀tì wọn ó jùnú sọ́kèwé ṣé bọ́n ló pèrè lánàbí Ọlọ́run gbogbo bí àwọn ànábì Ọlọ́run kú sí ni ẹ̀sìn ẹ̀sìn kọ̀sọ̀rọ̀ pé ẹgbẹ́ ń kó ń bẹ̀ ta ló tún yanjú pọ́blẹ́mù yẹn Abubakar ó tó wá kù pé irú sàárè wo láàtò gbẹ́ tí ọba sọ lórí kálukú wa máa ń sọ tiẹ̀ ní Abubakar ní torí pé sàárè méjì ló wà láàdù wà táǹgbẹ́nu Islam ṣákù wà láàdù ní tí wọ́n gbẹ́ níbi igun níbi ìsàlẹ̀ báyìí wọ́n ṣẹ̀ wá yọ bì kan bí ìgbà téèyàn yọ bíi draw báyìí ibẹ̀ wọn ò ti òkú sí ṣákù
wọ́n gbẹ̀tán ilẹ̀ ẹlẹ́ẹ̀bi tí òkú ọ̀fara léwu wọ́n sì tún wá lùbì kan tó rú mẹ́ta pé wọ́n kàn tí bọbẹ̀ èjìká kejì yọ̀wọ̀ àgbálẹ̀ tó kù ra ẹ̀ mọ̀. Abubakar ní kò sí wàhálà àti mẹ́ntì ń gbẹ́ ṣákù ní Mẹ́dínà tọ́mọ̀ gbẹ́ dáadáa tó expert a sì mẹ́ntì ń gbẹ́ ládù tọ́mọ̀ gbẹ́ a nídìí a máa fa wàhálà ẹgbẹ́ aránṣẹ́ sáwọn méjèèjì ẹni tó lọ́nba ní ọkọ̀ dé ńlá lò wọ́n ránṣẹ́ sóní ṣákù wọ́n ránṣẹ́ sóní ládù oníládù lọ ṣáájú oníṣákù dé Abubakar ní Ọlọ́run ò ní sẹ́sà nǹkan fànàbí rẹ̀ àfi tó lóore jù ẹni tó lọ́n kọ́kọ́ tí ń pakọ̀ wá sallallahu alaihi wasallam ànàbí no radiyallahu anhu fún Abubakar tani ọba tó sọ ta ló sọ pọblẹmù bẹ Abubakar bàbá àsìkò nù òun ní ń pàṣẹ òun ló tún ntí a fi sọọfù bẹ nù ọdà náà bóun láṣẹ tanios líìdì irun Abubakar ní ànábì kìí sẹńtẹ́nì kankan ọ̀bọ̀ wájú tí ó wà tẹ́wà tó lẹ́yìn rẹ̀ àbí táwà gbé bọ́ọ̀ta rárá o kálukú gbogbo mùsùlùmí tó wà bí kálukú ọmọ wọnú lé lẹ́yìn tínú lè bá lè gbà kálukú ọmọ dárun ẹ̀kí ẹ máa ṣàdúrà fànàbí kálukú ọmọ bọ́ọ̀ta òun àtàwọn Abubakar àti Umaru kankan wọ́n jọ dúró Abubakar sálámà sànàbí wọ́n ṣàdúrà kálukú ń wọlé ẹjẹ àwọn èèyàn máa wọlé báwọn àní gbànàbí bọ́ọ̀ta kálukú ọmọ wọlé ọmọ ṣàdúrà kálukú ọmọ wọlé ọmọ ṣàdúrà kálukú ọmọ wọlé ọmọ ṣàdúrà kò ní jẹ́ pé èmi mo líìdì irun torí pé ọfẹ sípè ànábì ni ṣe bí ìmọ̀ràn tó ṣáájú ọfẹ bọ́lọ̀ ń bẹ̀ pé kíní ẹ máa sálámà sànàbí ẹ máa kàn máa sálámà sí kálukú ọmọ wa sálámà kìí ṣe ń tọ́sí àwọn bọ́lọ̀ nǹkan náà báni foríjìn báni ṣe gbá so ìmáàmù ni sípè òkú ànábì ni ó sì gbogbo alálìkà àmọ́ sáárà tó àmọ́ ṣáájú rárá kálukú ọkàn mọ́ bọ́bẹ̀ sálámà assalamu alayka Abubakar bọ́bẹ̀ ó ní nashhadu annaka ballagta ànábì ó sì fi wálẹ̀ báyìí gbogbo wa gbà yìí pé o jẹ́sẹ́ tọ́lọ̀ rán ọ pé o wá àdáyétalẹ̀ àmánà bí ṣe ń sọ ni Umaru ń wí tiẹ̀ náà ni kíní ń wí tiẹ̀ Abubakar ń wí tiẹ̀ kálukú wí ntọ́sọ ń tẹ̀ ọ̀sálámà sànàbí okó ń bẹ̀ kálukú ń wọlé ẹ wá dúró ẹ tí ọmọ wọlé wọ́n ń ṣe lẹ́yìn ìrọ̀lẹ́ ń rọ̀ ọ lọ tẹ́ ẹ di alẹ́ so alẹ́ yẹn nígbà tó òòrùn bá ti wọ̀ àti bọ́ ọjọ́ Wednesday ló fi jẹ́ pé alẹ́ ni wọ́n sin ànábì tàbá sọ pé ànábì kú Monday wọ́n sin Wednesday kì í jẹ́ pé ńlẹ̀ Wednesday mọ́ ṣùgbọ́n tá a bá ti lè kí mọ́ngíríbì tá a ti bọ́ síjọ́ Wednesday kódà àwọn tó fẹ́ fàmọ́ra wọn lọ́wọ́ pé ṣé ànídúró dọ̀la ṣé kò ní ìtumọ̀ báyìí ṣé ká sin ànábì lójú ọmọ ni ṣé bí kálukú ṣàdúrà tán ńgbà parí àdúrà náà ẹ̀jẹ̀ àsìn àwọn èèyàn ń wọlé wọ́n jáde wá dúró èrò tí ọmọ wà wọ́n wọlé wọ́n jáde wọ́n wọlé wọ́n jáde nínú yàrá tí ò ní tó rú yàrá táwa ń lò ó lè má ju bíi stọọ lọ nígbà náà ètò àti nígbà kálukú ọmọ bọ́ta lásìkò ní bá sì ń tó àwọn ọ̀parun wọn ó fi ìtẹ́sílẹ̀ wọn ó tó lọ kírun wọn ó tó máa padà so ta ló lọ ń lò gbogbo nǹkan pé kò ní sẹ́nìkan pé ìmọ̀mọ́ àṣáájú àwọn àtò lẹ́yìn wọn ta ní ìsìpẹ́ ń bo ẹ̀gùn làákàyè níjọ́ náà Ali náà káwọ́ pọ́yìn lẹ́yìn Abubakar ní gbàfọ́gẹ̀ ni à ń pè báwọn Ali gan mọ̀ pé kéèká òun ẹ̀gùn tó lọ ń fi Abubakar ṣe níbẹ̀ ọ̀n ká tó gbọ́ yé ẹ wá wá dúró gbogbo fìtínẹ́ẹ̀tì yìí jáde tánàbí ìyanjú ẹ jẹ́ kí n sáré sálámà sẹ́yìn onísọ̀látìlì fàtì mo kàn fẹ́ sálámà sí ẹni tó mú sọ̀látìlì fàtì wà mo tó ti fẹ́ kàn kàn kó bá wọn ní ìrìn bá ṣe agbádùn wá sí tó ẹtún tí wàá tà so wá sí èso oúnjẹ tó ti yọ báyìí mo fẹ́ sálámà sẹ́yìn náà ẹ̀yin ń sọ̀látìlì fàtì ẹni tó ní sọ̀látìlì fàtì tó mú wá in tó sọ ni pé ànábì wá sínú yàrá àwọn nínú pálọ̀ ọ̀hún lọ́sàn-án gan ńlọ́wọ́ á mú wá báwọn ẹni yẹn sì ní after 500 years tánàbì ti kú ní ẹ tó bí ọwọ́ alánàbì padà wá ọwọ́ ló sọ fún un pé tíjè òní hàn onígbà máa lọ sọ̀látìlì fàtì yìí ẹni tó bá bọ́ ọ sí tó bá kẹyọ kan olóore ju kinní kan lọ òun ló wí o òun kọ́ ló wí o kọ̀ọ̀kan wá mọ́ síbẹ̀ ọmọ kéwòn rẹ sọ pé àáfà àwọn sọ fóun báyìí àṣìrọ̀rọ̀ mi tọ́ta kò látọ̀dọ̀ àáfà rẹ̀ òun ló sì rọ sọ̀látìlì fàtì a wà sọ pé irọ́ white ni bíyàn bá gbarú ẹ̀ ìgbàkúgbà lọ gbà pé ànábì padà wà fẹ́nìkan násàlà tù láftà 100 years 200 years 300 years tó jẹ́ pé ojú ẹsẹ̀ tó kú gan àwọn wàhálà kan ń bẹ tí ń ṣẹlẹ̀ gbogbo àti Umaru ń sọ pé ẹnì kan ò tí gbọdọ̀ sọ pé kú tó ti kú Monday ṣebí yóò jí padà pé tó bá rọrùn fókù kọ́ padà wáyé pé Umaru
mo ti kú dé wọn sinmi màá kú padà ní ìsìn kọ padà wá bá gbogbo àwọn béèrè pé ṣé ká wẹ̀ ká gbà sọ́lá rẹ̀ kò dìde kó sọ pé ẹ má gbà sọ́lá rà mí o kò dìde kò jí ẹ ṣé ká ṣe gbá ṣé ká ṣàwo kò sọ̀rọ̀ yóò wá padà wá lórí àṣà tó ti parí láfíà subhanallah irọ́ wáìtì lélẹ́yìí tẹ́ bá ń gbọ́ múlẹ̀ àwọn múlẹ̀ ti wà tipẹ́tipẹ́ ṣùgbọ́n wọ́n múlẹ̀ báwọn tí wọ́n rí múlẹ̀ fún bọ́tà wa súnà òde kéèyàn ó lè rí múlẹ̀ fún wa so Abubakar ní bàbá àsìkò òun lọ dàrẹ́tì toró ti di àlífà tí ọba sálífà ni gbogbo ọ dàrú ẹ wàá máa gbọ́ ọ̀rọ̀ tẹ́ ìwà ń sẹ pé kínní àwọn Yẹhudi fi bí Umaru wọ́n fi bu wọ́n ní ẹ̀yin sàbẹ ànábì ò tiẹ̀ tí ì kú tẹ́ ti ń sọ pé bánábì ṣe ń kú bẹ́ẹ̀ lẹ́tí wọ́n pé ta ni ó jò lórí ṣé ọmọ gidi lẹ́ àyà Umaru ni ọ̀kàrẹ̀ lẹ́ ló fi sọ pé sórí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan bẹ tí ọ̀fà túlà kẹ́yìn bá pé kò nídìí wà lánàá Umaru ni máa bọ̀ inú àwa táwa ń wò pé ká yanjú ọ̀rọ̀ pé ta ni ó jẹ́ adarí tí Islam jẹ́ kó yé wa pé a gbọ́dọ̀ fira wálẹ̀ ká mọ́ lò lórí èṣù yẹn gbàjọba tó náà bí tí wò tí kù tó jẹ́ pé ń tá a sáré yanjú yẹn ń tọ́ pàtàkì ní ká ọkọ ni torí pé ẹni náà ni ọmọ dàrẹ́tì nǹkan inú àwa àtẹ̀yìn tí Musa tó kóyún kò wájú Fíráúnà náà máa gbọ́ ó kóyún kò wájú Fíráúnà náà Fíráúnà ń lé yín lọ ó sì gbé yín gbanú omi òkun ẹ sì rí ẹgbanú omi òkun ẹdẹ ìtàlọ́n Ọlọ́run ní kẹ́ ẹ wẹ̀yìn ẹ sì wẹ̀yìn Fíráúnà ti wà láàrin omi Musa fi ọ̀pá na odò parẹ́ mọ́ Fíráúnà parẹ́ mọ́dò gbogbo wọn lọ omi tẹ́ ẹgbanú rẹ̀ kọjá ń kéègbé lára yín tẹ́ fi ń sọ fún Musa pé kọ́ba yín wọ́lọ̀ mi ṣé Ọlọ́run mi làwà láàfẹ́ wà ní ṣébí ṣẹ́jú yín ni Fíráúnà fi tẹ̀rì sọ ẹ kẹ́ ẹ tún máa wọ́lọ̀ mi omi yẹn parẹ́ lára yín Yẹhudi ń sá lọ ni pé onínú àwa tá a wá ń wá kárètè ní ẹlòmíì tí ó máa pàṣẹ fún wa kọ́mọ̀dé pé sọ gbàjọba àtẹ̀yìn tọ́lọ̀ ńlá yìí lọ́wọ́ ọmọ Ísírẹ́lì tómi ò tí ì gbẹ lára yín tẹ ní kí Musa ọmọ bá yín wọ́lọ̀ mí pé ẹ̀rù pọ̀ lọ́n lè gbọ́ bùkátà yín Musa ò kése bí ní ìsìnkè ìpèsè dúkàn tọ́lọ̀ nǹkan Fíráúnà rẹ̀ wọ́n ní bùkátà wa pọ̀ kọjá pọ́lọ́ ẹyọ kan ní ọgbọ̀ ta lẹni bínú wa so ọjọ́ ti lọ a gba ìbéèrè ṣùgbọ́n síwájú ká tó gbà béèrè àwọn tá a bá ń gbé ṣáìdì ayégún mọ́nà kí lorúkọ rẹ̀ sẹ́ẹ̀dì táwọn ọmọ fi wéṣítì ọlùdé wọn tá a bá ti dé Fátúsì kálà ń lọ sí skul Mọ̀pélọ́lá láti Fátúsì àbí látàyégún ẹ̀rì mọ́sáàsì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ láti ọ̀la mọ́ndé lọ látago 9 ọmọ tí kì í sọ ọmọ tí ń dà wà láàmú nulẹ pé wọn náà máa lọ rárá ọmọ tó ti ṣe bí common entrance ọmọ tó wà ní secondary school àtàwọn tó ti jáde so fún tààfíìsì inú ọlùdé so wọ́n máa bẹ̀rẹ̀ láago 9 wọ́n máa parí nínú mọ́ṣáláṣí yẹn wọ́n máa parí ní aago 1 so ìyẹn bákan náà àwọn ọmọ obìnrin tó bá fẹ́ kọ́ tó wà ní facility ibi tí mo dá kọ́ ni o tó yẹ pé wọ́n fẹ́ kọ́ṣẹ́ tailoring àti knitting so kán wá nu mọ́ṣáláṣí yẹn náà ní wíìkì tá a fẹ́ lò yìí so slot ọmọ bíi 10 wà nílẹ̀ tó jẹ́ pé wọ́n láàrin àsìkò tí wọ́n bá filẹ̀ fún wa pé wọ́n ó fi kọ́ iṣẹ́ yẹn wọ́n ó design kéwù kan fún wọn nírọ̀lẹ́ bóyá bíi 3 hours pé ká tó parí o wọ́n ti gbọ́dọ̀ mọ àwọn nǹkan báyìí láàrin ọdún kan ni o so tí wọ́n bá ti parí àti irinṣẹ́ tailoring yẹn o àti ti knitting yẹn o àwọn jẹ̀mọ́ kan ni wọ́n rà fún wọn tí wọ́n fi ṣe freedom kì í ṣe freedom máa kúnlẹ̀ káàkiri so àwọn mùsùlùmí kan ni wọ́n dàwó ni wọ́n sì ra irinṣẹ́ fún wọn tí wọ́n empower wọn so àwọn tá a bá tó fẹ́ béèrè lẹ́kùnrẹ́rẹ́ àwọn nọ́mbà tí wọ́n bá pè bọ́ta fún wa ká pè mí sí orí ẹ̀ tàbí ká send message 090 98 88 99 39 fún ìbéèrè nìyí o 091 2 mẹ́rin 29 39. Hello. 090 98 88 99 39 091 2 mẹ́rin 29 39. Hello. 09098 ṣé òjò tọrọ ni ó mú nẹ́tíwọ̀kì báyìí ni torí ìkẹ́ Ọlọ́run sọ̀kalẹ̀ lọ ń bàdà. Hello, salamu alaikum. Wa alaikum salam wa barakatuh. Na
ó yẹ tètè béèrè. ṣé pé ká ẹ lè kíkọ́ ṣù láfítà lálùpọn ẹ lè kíkọ́ ṣù o tó ti yé bá tẹ́ ẹ bá tó kú òní níbo ni báńdì Ìbàdàn tẹ́ ẹ bá tó wọ Ìwó tẹ́ ẹ fẹ́ wọ ibi odò ibi bíríìjì un so tẹ́ ẹ bá ti bọ́ sẹ́yìn bíríìjì yẹn báyìí ẹ ti kú Ìbàdàn nù ṣùgbọ́n ogun tẹ́ ẹ sọ láfítà lálùpọn gangan ọ̀ndà Ìbàdàn lọ wà ẹ sì wà nù Ìbàdàn ẹ má dẹrùn kù ẹ dákun ẹ jọ̀ọ́ o so 09098889939 so 0912939 ọ̀dà ń pé hello waaleykum salaam. ṣe pé mọ̀lẹ́kà dúró ṣe àwọn àbẹ̀rẹ̀ pé ta lórí tó gbogbo àwọn eléyìí mọ̀lẹ́kà dúró ìkẹ̀kẹ̀ ṣe ń tọ́da lójú ni pé àwọn mọ̀lẹ́kà wà kírun sáà nàbí la torí wọ́n á kírun sáà sàbí kan la so mọ̀lẹ́kà wà kírun ṣùgbọ́n kì í ṣe mọ̀lẹ́kà ìṣe ń téèyàn ọmọ rí yìí ilẹ̀ Yorùbá yìí láti máa ń parọ́ yìí pé ẹ̀hún orí kankan kò sí ti ń jẹ́ àìwò èèyàn gbọ́dọ̀ rí mọ̀lẹ́kà tó bá rí ojú rẹ̀ ọ̀fọ̀ gan ṣe ti bá àwọn tí ń fi orò ní ìsìn tí wọ́n tàṣírí wọn lórí kinní ẹ̀rí pé wọ́n ti bọ́ta pé òun ọmọ kan rìkọ́ọ̀dù ẹ fi rí pé pákéjì ní kíní yẹn kàn dún hùhùhù so ó ti wá bẹ́ẹ̀ ẹ má bínú òun ọmọ kan rìkọ́ọ̀dù òun kọ́ ló ń rìkọ́ọ̀dù ṣé ẹ mọ̀ kí pákéjì náà kò sí ti ń jẹun èrí àwọn mọ̀lẹ́ká nìkan là lè rí tó ti yé báyìí ní ìṣẹ́ má jẹ́ wọn pákéjì pé àṣà ní kíní kan o wọ́n bá gbàṣàkàṣà èèyàn dẹ́lẹ́bọ̀ nìyẹn o so inṣàlá á pàdé tó bá dijọ́ mẹ́jọ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run. àlékún ìkẹ́ Olúwa mi àtàlékún ìkẹ́ Olúwa mi fòjíṣẹ́ ńlá Ànábì Muhammad gbogbo olùtẹ̀lé súnà Ànábì ìdẹ̀ra kò mí ẹ̀jẹ̀ tiwa ìdẹ̀ra kò mí ẹ̀jẹ̀ tiwa. Alhamdulillahi Rabbil Alamin. Ani rijibere tinyetu albasira futalei. Hata jamii tuwase tiko yin amejero afusa tawa gona ni ba tami na lo boti ni wati e bin gwa ketekele. Fata ba ni ìbéèrè kan bí kejì yálà lórí ọ̀rọ̀ wáàsí tí wọ́n sọ fún àbí ọ̀rọ̀ míì tí wọ́n kéde fún aláìpẹ́ yìí. A lè text message sórí nọ́mbà 070-1064-39 070-1064-39 Ridwanullahi Muhammad Jami lórúkọ tèmi èké mọ́jú bàjẹ́. Wàlítún di ọjọ́ mẹ́jọ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run máa ṣẹlẹ̀.